tó ẹ mà káàbọ̀ sí iléeṣẹ́ wa ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí yín níbikíbi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní dì bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ àwa láwọn máa wá o ẹ̀yin náà láwọn máa bá ó ti ṣẹlẹ̀ báyìí o ìròyìn ní yàdéyàdé ni mo ní kí n gbé yín débẹ̀ ó ti di gòbè o ó ti di woro sí woro tó bá ká ẹ mọ́ woro ó di woro sí woro fire for fire ní ọmọ ogun nàìjíríà ó ti di woro sí woro fire for fire àwọn ọmọ ogun nàìjíríà ni o wọ́n ti kó bọ́ra wọn wàìwàìwàì ẹ jáde kẹ́ wá gbọ́ bó ṣe lọ. náà ó ti di operation fire for fire ó lọ́wọ́lọ́wọ́ báyìí ní àárín iléeṣẹ́ ọmọ ogun nàìjíríà ìyẹn barracks àwọn army ó ti di gòbé ó ti di wàhálà débi wípé wọ́n ti ń gbójú ara wọn ó mà ga o ṣé àwọn tó sọ pé kọ́ ṣe ètò ààbò fún àwọn ará ìlú kọ́rí làwọn ló ti ń bára wọn jà yìí tó ń tira wọn lójú méjèèjì kọ́ọ̀kì ló kù kọ́ọ̀kì bọ́ kọ́ gbé fúnra wọn ní ló kù báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ní iléeṣẹ́ army barracks ó ti di ìjà débi pé àwọn ọmọ ogun gbóná ojú ara wọn ṣẹ́rí níbi tó tẹ̀ lábàdé yìí wọ́n tẹ̀ ti kọ́ọ̀kì bọ́ fúnra wọn báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń dán ayẹta wò lára wọn wọ́n ti ń dán ayẹta wò lára ara wọn débi pé ìjà yìí ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì láàrin àwọn sójà àmì sí sójà àmì ni o nínú báràsì kan ló bá di gbàgbós kí a tó wí ká tó fọ̀ oníkálukú kọ́ọ̀kì bọ́ ni o kí ló ní tí mi ò ní mo lékè ìwọ náà lékè jẹ́ ká fi dánra wa wò ó di gbàgbós wọ́n tẹ̀ sójú ara wọn ni o ọlọ́run ló ní pé òkígbẹ́ wà wọ́n ti yinra wọn pa. ẹ jọ àwọn eléyìí tí wọ́n ń kọjú ìjà síra wọn sì tó ń dán wò lára wọn ṣáà àwọn nàìjíríà mi náà la máa pè wọ́n báyìí torí ṣé ara àwọn nàìjíríà mi náà la máa pè wọ́n torí nígbà tó ń sọ wípé wọ́n ti kó àwọn mílítírì wa tó máa ṣaláàbò fún ará ìlú àwọn ará ìlú ti ń jubilate ìrí tí mo rí àwọn eléyìí ká sọ wípé àwọn eléyìí wá láti wá panilẹ́kún ni o níbi tó fi lè mú tó ti ń kọjú ìjà síra wọn ní báràkì wọn ti lọ ṣe ètò ààbò fáwọn ará ìlú lọ ti kọjú ìjà síra wọn ẹ jọ tára ìlú bá wá ṣe mistake kan lásán pẹ̀lú wọn báyìí wọ́n máa gbé fún un níbẹ̀ direct bẹ́ẹ̀ ni o tára ìlú bá ṣe mistake wọ́n máa gbébọn fún ní direct wọn ti fẹ́ bá gbọ́ nǹkan kan wọn ò ní fẹ́ bá gbọ́ kankan wọ́n máa gbé ìbọn fún ará ìlú dè níyàn wọ́n ti ń bára wọn jà ní báràkì kan tó lọ ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ojú tìyẹ́ làpárò fi ń ran o tìwẹ́ tó bá lọ ń rí sójà tó bá ń rò pé ọkùnrin balẹ̀ má kọjá yẹ o torí tó bá kọjá yẹ wàá kọ̀ gbọ́ búlẹ̀tì kan ló jẹ́ nàìjíríà. ẹ wá mọ pábá ń bá rí bẹ́ẹ̀ lẹ́nu pé wọ́n jọ jà nínú báràkì lásán ó ti di kòkó kàkàkà wọ́n kó bọ̀ fúnra wọn lójú méjèèjì ni o tí wọ́n yinra wọn lójú méjèèjì wọn tiẹ̀ pítì pé ẹ̀mí yìí kò láàrọ̀ wọn tiẹ̀ rò pé ẹ̀mí yìí ò ní dúpíkẹ́ẹ̀tì kí lájọ́ pò èmi kúkú mọ́ra mi tó bá ti di pò tí àtijọ́ ń ṣeré ò ti ń di kọ̀kọ̀kọ̀ ń máa jápa fún ẹ di torí ẹ wo àwọn eléyìí sìn kí lọ́jọ́ ń pò station tó ti di pé wọ́n yin ìbọn fúnra wọn bó ṣe yin ìbọn fúnra wọn nínú báràkì wọn ni ó nínú báràkì wọn nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tí wọ́n yin ìbọn fúnra wọn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ́nà bó ṣe yin ìbọn fúnra wọn tó kó bora wọn tó ẹni kí ló parí ẹ̀ 6 feet ló parí ẹ̀ which is ẹsẹ̀ mẹ́fà 6 feet ló parí ayé wọn o wọ́n padà gbẹ́ sáìsì pósí wọn jáde ni ẹ wá wo gbogbo àwọn tó para wọn náà wọ́n máa padà wá ń sin wọn ṣe lọ́wọ́ padà wá kó ẹ̀tọ́ díẹ̀díẹ̀ fún àwọn òbí wọn ẹ̀bùbí tó ẹ̀ díẹ̀ sí létí pé inú burúkú tó ń bí wọn létí wípé inú ń bí wọn wọ́n jọjà wọ́n rẹ̀ díẹ̀ sí 6 feet ẹsẹ̀ mẹ́fà àwọn tó jà ti para wọn báyìí àwọn tó wà níbẹ̀ gan tó jẹ́ pé wọ́n wòrọ̀ gan èyí tó máa kú máa wà nínú wọn. náà ìrí tèmi rẹ̀ àwọn ará bíi àwọn recruited Boko Haram ni wọ́n rí àwọn ilé ìwé máa recruit wọn wọnú military ni o mo ṣọ́ọ̀pọ̀ máa recruit wọn wọnú military torí àwọn eléyìí ò kì í ṣe èèyàn kí lájọ́ ń pè débi pé à ń yìnbọn fúnra wa ó ti wá di gbàjọ́ lọ́npàdé ọjọ́ lọ́npàdé ní ẹsẹ̀ ìgbèjì ó lé o
ẹ wá mọ tó ṣẹlẹ̀ ṣe rí àwọn ará bí yìí wọ́n pa arákùnrin yẹn ní Siman Abbas yìí mo sọ pé àwọn orúkọ yẹn àwọn ọmọ nọ́ọ̀tì yẹn lọ́ọ́ máa jẹ́ because kí dẹ̀ lọ ni ó ṣe bó ó disrespect ni o ó yájú sí ẹ̀wọ̀n ọ̀gá ó yájú ni wọ́n ní ó yájú sí ọ̀gá which is ó yájú sí colonel ó yájú sí odidi colonel bó ṣe di wípé ó yájú sí colonel báyìí bó ṣe fìbínú fa ìbọn yọ nìyẹn ló bá kọjú bọ́ sí colonel you never see anything wàhálà ló gbé finish wàhálà lélẹ́yìí ó ti ṣẹlẹ̀ lẹ́yìn tí ó kọjú sí colonel tán báwọn tó kù ṣe dúró tì nìyẹn pé sẹ́ẹ̀ ó gbọ́dọ̀ submit rifle you must submit your rifle ó gbọ́dọ̀ submit rifle lẹ́yìn ìgbà tó ti kọjú sí colonel lẹ́yìn tí ó ti di pé ó kọjú bọ́ sí colonel tán wọ́n dictate arákùnrin yìí o nígbà tí wọ́n dictate arákùnrin yìí ṣùgbọ́n n tó fi lè mú tó fi lè gbójúgbóyà kọjú ìbọn sí colonel ó máa ní nǹkan kan tó ṣẹlẹ̀ torí ẹ̀fún ní àbẹ́ẹ̀dì kó tó kọjú ìbọn sí colonel yẹ àdájúdájú ó máa ní nǹkan kan tó ṣẹlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n sọ ìdí nǹkan tó ń lọ láàrin òun àti colonel bóyá colonel ti hùwà ṣe má ṣe kan sí ọ̀dọ̀ ẹ̀ tínú ṣe bí tó ṣe kọjú ìbọn sí colonel wọ́n sọ àṣírí yẹn fún wa o lẹ́yìn tí ó ti kọjú ìbọn sí colonel tó jẹ́ pé ibi tó ti kọjú ìbọn yìí làwọn tó kù ti bùsọ tí wọ́n dẹ̀ ti ń ba drag ẹ̀ bí àwọn èèyàn tó pé bò ìyẹn lára àwọn sójà ẹ̀ tó ń ba drag ẹ̀ pé kó gbé bọ̀ ilé ẹ̀ kó dẹ̀ submit rifle ibi tó ti jọ́ ń pò lọ lọ́wọ́ la bá gbọ́ gbàù látẹ́gùn ní nepa bá mú lọ iná ọbọ̀ lọ́mú lọ bí ìbọn ṣe wọlé nìyẹn o kọ́ọ̀kì ibi tó ti ń drag ìbọn tó dẹ̀ ti wà fully load ibẹ̀ ni ìbọn ti dún mọ́ wọn lára lẹ́yìn tí ó ti di pé wọ́n jọ drag ẹ̀ the next thing ni wípé èéfín everywhere change everywhere dúdú nígbà tó jẹ́ pé ìró ìbọn ni àwọn ènìyàn ń gbọ́ ó tọkàn ní kẹ̀kẹ́ tó yẹ pé àsẹ̀yìnbọ̀ ẹ̀ ní ìparí ẹ̀ wọ́n ṣàkọ̀ padà fọhùn lẹ̀ pé arákùnrin ti juwọ́lẹ̀ o pé ó ti ta tẹ́rù nípa ẹ gbọ́ bó ṣe lọ o bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ka fọ́nrán tí wọ́n kọ síbẹ̀ fún yín kẹ́ ẹ lè mọ̀ wípé tí kò bá nídìí obìnrin èjọkúmọ́lú fọ́nrán tí wọ́n kà sábẹ̀ ni wípé àwọn bá sọ o wípé wọ́n ní àwọn bá sọ ṣùgbọ́n kò gbọ́ o wọ́n wá ní this was after Siman Abbas was ordered to go to the guard room we were all begging him but he decided to fire. Can you count how many rounds he fire? Wọ́n bí pé ṣe lè káyé ìgbà tí ó yìnbọn. Most time don't be in a hurry to judge always listen to the other side of the story. Tó túmọ̀ sí wípé tó fi lè mú kí arákùnrin náà fi yìnbọn dájúdájú nǹkan kan wà tó ti tẹ̀yẹ jáde. Ẹ wo ẹ̀yin àmì bàbá mi ẹ jẹ́ ká ka àwọn àtẹ̀jíṣẹ́ kọ̀ọ̀kan ẹ̀já gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ nípa ẹ̀. Yorùbá nation is the best for us no going back Yorùbá nation la fẹ́ no going back. No more Nigeria, Yorùbá must stand, no going back. Yorùbá nation ni o, Yorùbá nation is the only solution. Nigeria has expired, that is why all this is happening. Yorùbá, ẹ ronú o, ẹ wẹ́ ìyá mi, bàbá mi, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi tẹ̀ sójú ẹ. Ẹjọ́ yà àwọn èèyàn nílé lóko lọ́tún ló sì pé Yorùbá nation ni no retreat, no surrender. La fi ń fẹ́ àsìkò ìdágbére pé àgbẹ̀ ọmọ nínú oko títí kó gbàgbé lé bó pẹ́ bóyá onílẹ̀ lé la fi ń sọ fún yín pé God bless Yorùbá nation. Ó tásìkò àti lọ ó dàbọ̀.